èèyàn jìnnìjìnnì ti dé báwọn afẹ̀míṣòfò tó jáwọn ọmọléèwé àtàwọn olùkọ́ gbé nípínlẹ̀ Ọ̀yọ́. ẹ wò ọwọ́ pálábá wọn ti ń ṣẹ́gi bọ̀ díẹ̀díẹ̀ báyìí, kékeré báyìí ló kù kọ́wọ́ tẹ̀ wọ́n síkún. Kódà gẹ́gẹ́ bí ìròyìn tí mò ń gbọ́ báyìí, wọ́n ní gbogbo àwọn tó jẹ́ sponsor àwọn pátápátá làwọn agbófinró ti ń gbé lọ́kọ̀ọ̀kan léjèèjì. Wọ́n láwọn tí ń fún wọn lọ́wọ́ nílùú Ìbàdàn. Kódà wọ́n ní wọ́n tún láwọn tí ń fún wọn lọ́wọ́ nílẹ̀ Haúsá lọ́hùn-ún. Àmọ́ gbogbo wọn pátápátá báyìí jìnnìjìnnì ti dé bá wọn. Wọ́n ti ń sá kolobà káàkiri. Ẹ̀yin èèyàn ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí o. Ẹ tún wá gbọ́ latest update ẹ̀yin èèyàn níbi tọ́rọ̀ dé dúró àti ibi tá à ń lọ gan pàtó. Ìgbà wo ni wọ́n fẹ́ ráwọn pípù yìí mú? Ibo làwọn agbófinró, ibo ni wọ́n báṣẹ́ dé? Gbogbo ẹ̀ pátápátá lẹ́ ó láǹfààní láti gbọ́ nínú fọ́nrán ilé tí mo mú wá yìí. Ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹtùn wá fetí gbéyàwó ọ̀rọ̀ kẹ́ máa wá ń pín fọ́nrán yìí káàkiri. Ẹ máa pín, ẹ jẹ́ kó rìn dáadáa kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára, torí latest update ilé tí mo mú wá fún yín gbogbo ayé ló gbúdọ̀ gbọ́ o. Bẹ́ẹ̀ ni ẹ máa bá ń like ẹ̀ kẹsì máa bá ń comment pé kọ́lọ̀ ọba Èdùmàrè kó fáwọn agbófinró yìí kó fún wọn ṣe délẹ̀délẹ̀, kó sì rí dájú pé wọ́n ti yọ̀ǹda àwọn olùkọ́ àtàwọn ọmọ kéékèèké tí wọ́n ti wà nínú igbó látijọ́ yìí. Inú igbó Old Ọ̀yọ́ National Park, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé on the 15th of this month báyìí ní ó pé oṣù méjì gbáko táwọn èèyàn wa tí wọ́n ti lò lákàtà àwọn agbénipa. 2 months gẹ́gẹ́ 5 days pé ó kù báyìí tí 2 months ó pé. tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé on the 15th of May oṣù karùn-ún 2026 ni wọ́n já ọmọ yẹn gbé ní AOC Ile bí nǹkan lápọ̀lọpọ̀ àwọn skul bíi 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti sọ wípé wọ́n ti jẹ́ àwọn olùkọ́ àtàwọn ọmọléèwé tí wọ́n ti jí wọn gbé. Kò kí ń ṣèròyìn mọ́ pé wọ́n ti bọ́ kan lórí nínú àwọn tíṣà yẹn. Nígbà tí wọ́n ń kó àwọn èèyàn lọ́wọ́ ọta àbọ̀n bà kan nínú àwọn tíṣà náà, kó lè pọ́n tún padà kó àwọn tíṣà tó kù tó ń kó wọn wọnú igbó lọ. Ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lékenkà, bẹ́ẹ̀ náà ló pàkàṣọ. Ibo wa lọ̀rọ̀ dé dúró lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Ẹ wò ó, mo láyọ̀ láti sọ fún yín pé àwọn agbófinró bẹ́ẹ̀ ni wọ́n ní gbogbo àwọn àdó olóró táwọn pípù yìí tí wọ́n ti rì kalẹ̀, àwọn IED device, improvised explosive device tí wọ́n ti rì káàkiri, tí wọ́n rì tí wọ́n fi rọ̀gbà yíra wọn ká. Wọ́n láwọn ọmọ ológun wa wọ́n ti yọ gbogbo ẹ̀ tán pátápátá. Kódà lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, wọ́n láwọn ọmọ ológun ti surround wọn pé kò sí escape route kankan fún wọn mọ́ arábà ibi tí ń wò mọ́. Síkún báyìí ni wọ́n mú wọn. Wọ́n ní wọn ò fẹ́ dojú ìjà kọ wọ́n torí àwọn ọmọ tí ń bẹ lákàtà àwọn agbénipa yẹn. Wọ́n fẹ́ rí dájú pé wọ́n mú wọn síkún, bẹ́ẹ̀ sì ni wọ́n láwọn ò gbà káwọn negotiate mọ́. Àwọn pípọ̀ yẹn sì fẹ́ máa bá àwọn ọmọ ológun negotiate, bọ̀ wọ́n kọ̀ jálẹ̀ pé kò sí negotiation mọ́ o, pé àsìkò negotiation ti kọjá. Tẹ́ ò bá gbàgbé ìgbà kan làwọn pípọ̀ yẹn sọ wípé kó release àwọn èèyàn àwọn tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n, kó release ẹ̀ fáwọn, káwọn náà sì release àwọn tí ń bẹ lọ́dọ̀ àwọn. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ níbi tọ́rọ̀ dé dúró báyìí, wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní arrest àwọn èèyàn lọ́kọ̀ọ̀kan léjèèjì. Tẹ́ ò bá gbàgbé wọ́n ní pé àwọn DSS, àwọn àjọ DSS, wọ́n ní wọ́n ti tẹsẹ̀ bọ inú ọ̀rọ̀ yìí o, pé gbogbo àwọn tí ń sponsor àwọn people yẹn pé wọ́n ti ń arrest lára wọn. Kódà lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn sponsors wọn pé wọ́n ti wà látìmọ́lé báyìí. Wọ́n ti capture lára àwọn sponsors wọn, àwọn tí ń sponsor wọn, àwọn tí ń ṣagbátẹrù fún wọn. Wọ́n ní nísìnyí báyìí ó ti wá difficult fáwọn bandit yẹn, ó ti difficult fún wọn láti máa rá àwọn nǹkan tí wọ́n ń rà nínú ìlú láti máa ríra. Ó ti difficult fún wọn láti máa get information tí ń guide wọn. Wọ́n ní kíní yẹn ti difficult fáwọn bandit yẹn láti máa get gbogbo àwọn nǹkan tí wọ́n fẹ́ get nínú igbó. Àwọn Eshin ò kọ́kú, ó ti wá nira fún wọn báyìí láti get gbogbo àwọn equipment tí wọ́n ń lò, àwọn ohun ìjà ní o, àwọn nǹkan tó fẹ́ máa jẹ ní o, tó fẹ́ máa mú ní o, gbogbo àwọn nǹkan tí wọ́n fẹ́, àwọn logistics tí wọ́n máa ń gbé fún wọn nínú igbó tẹ́lẹ̀ tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀, wọ́n ti capture gbogbo wọn o.
wọ́n ti wá wà ń kolobo báyìí ọwọ́ pálábá wọn ti ṣẹ́gi pátápátá ọwọ́ pálábá wọn ti ṣẹ́gi o wọ́n ti wà stranded nínú igbó lọ́wọ́lọ́wọ́ báyìí. wọ́n láwọn ọmọ ológun wa ń sọ fún wọn pé ìsídà kí wọ́n sọ̀rẹ́ńdà lẹ́rọ̀ káwọn mú wọn àbí káwọn yanjú gbogbo wọn dànù. ọ̀kan ni wọ́n fọwọ́ mú o àmọ́ pé ká máa negotiate pé èló lẹ́ gbà ẹjẹ́ àsanyé báyìí. wọ́n ní àsìkò yẹn ó ti ṣe kí ni ó ti kọjá sẹ́yìn ó ti dàfí ẹ̀yìn tẹ́gùn fi sọ. ẹ̀yin èèyàn mi ẹ bá ń comment kí wọ́n bá mi like kí wọ́n bá mi pín fọ́nrán káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè tẹ̀kọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ lára. wọ́n ní gbogbo àwọn tí ń sponsor wọn pátápátá páwọn àjọ DSS wọ́n ti mọ orúkọ wọn bẹ́ẹ̀ ni wọ́n ti mọ àdírẹ́sì wọn wọ́n sì lọ ń gbé gbogbo wọn lọ́kọ̀ọ̀kan léjèèjì. tẹ́ ò bá gbàgbé lánàá òde yìí náà lẹ́ni tó jẹ́ Minister of Defence Minister ìyún wọn alàgbà Christopher Musa àwọn náà sọ lánàá tí wọ́n sọ fáwọn ọmọ ológun wípé tẹ bá ti rí àwọn afẹ̀míṣòfò lójú báyìí ẹ má wulẹ̀ máa request fún command mọ́ àbí kẹ máa dúró dìgbà tẹ́nìkan bá pàṣẹ fún yín kẹ máa dúró de superior command. tẹ bá ti kẹ́fì wọn on site báyìí ni kẹ máa yìnbọn pa wọ́n lójú ẹsẹ̀. ẹ máa mú wọn balẹ̀ lọ́kọ̀ọ̀kan léjèèjì ọmọ ológun kọ́ ọmọ ológun kankan tó bá ti kẹ́fì àwọn afẹ̀míṣòfò nù gbó wọ́n lójú ẹsẹ̀ báyìí ni kó ètè yìnbọn pa irú àwọn afẹ̀míṣòfò báwọn kó yanjú wọn dànù lójú ẹsẹ̀ ni o kó má wulẹ̀ máa dúró fún command kankan mọ́ rárá. bẹ́ẹ̀ ni mò ń gbọ́ lánàá pé wọ́n ní wọ́n ti increase owó àwọn ọmọ ológun wa àwọn ọmọ ológun ti ń gbowó tó kéré jù láti bíi 50,000 wọ́n ní wọ́n ti increase sí 100,000. owó wọn tún ti ṣe kíni ó tún ti gbé pẹ́ẹ́lí díẹ̀ sí i. ẹ̀yin èèyàn mi ẹ bá ń comment kí wọ́n bá mi like kẹsì máa bá ń pín kíní káàkiri. ẹ rí i pé àṣeyọrí ńlá lélẹ̀ báyìí irú eléyìí ní ká máa rí o ká rí dájú pé wọ́n dòòlà ẹ̀mí àwọn pípù yìí àwọn teachers àwọn ọmọ kéèké yẹn wọ́n ti pẹ́ jù lákàtà àwọn afẹ̀míṣòfò wọ́n ti pẹ́ jù nínú Hold Oyo National Park yẹn. the best thing ìròyìn táwọn express báyìí ni pé ká gbọ́ pé wọ́n ti yọ̀ǹda wọn ká gbọ́ pé wọ́n ti fi wọ́n sílẹ̀ ká gbọ́ pé wọ́n ti padà lọ sọ́dọ̀ àwọn fámìlì wọn ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn. ọ̀rọ̀ àwọn lè gbọ́dọ̀ dàbí ọ̀rọ̀ àwọn ọmọ Chibok girls o kò tiẹ̀ gbọ́dọ̀ dà bẹ́ẹ̀ ni rárá. ilẹ̀ Yorùbá yàtọ̀ gédéǹgbé sílẹ̀ Haúsá ó yàtọ̀ ó yàtọ̀ kọ́lọ́ọ̀bá Èdùmàrè kó bá wa fún àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí kó bá wa fún wọn ní success kó ń ṣe àṣeyọrí àti àṣeyege lórí eléyìí tí wọ́n dáwọ́lé yìí. kọ́lọ́ọ̀ jẹ́ kí gbogbo àwọn teachers yẹn àwọn olùkọ́ yẹn àtàwọn ọmọléèwé àwọn akẹ́kọ̀ọ́ tí ń bẹ lákàtà àwọn pípù yìí kọ́lọ́ọ̀ jẹ́ kí gbogbo wọn padà wálé láyọ̀ àti àlàáfíà. ìlérí tí wọ́n là wá múṣẹ gẹ́gẹ́ bá a ṣe ṣèlérí fún yín pé àníjẹ́ kójú yín fọ́ bẹ́ẹ̀ náà làsìn jẹ́ kí yín di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tiwa ń bì. àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà a tún ti fọ̀fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì náà lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣe ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.